ọ̀sẹ̀ tó ń bọ̀ ni wọn yóò sìnkú Bunmi Akinnanu Omije ojú mi. Ikú dóró ikú ṣèkà ikú ò jẹ́ agbádùn obì dògbò. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ní gbajúgbajà òǹkọrin ẹ̀mí ni Lady Evangelist Bunmi Akinnanu tí gbogbo èèyàn tún mọ̀ sí Omije ojú mi yóò wọ káàlẹ̀ lọ. Omije ojú mi ló dágbére fáyé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí ní ẹni ọdún 56 lẹ́yìn àìsàn ráńpẹ́ kó tó jáde láyé lálẹ́ ọjọ́ Tuesday ọjọ́ 13 oṣù kìíní ọdún yìí. Ẹ ó rántí pé ní ọdún tó kọjá ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe ayẹyẹ ọdún 56 nílé ìwòsàn tó ti ń gbàtọ́jú lẹ́yìn tí fọ́nrán fídíò kan dédé jáde níbi tí wọ́n ti ń ṣe àdúrà ìtúsílẹ̀ fún ní ṣọ́ọ̀ṣì kan nílùú Ìbàdàn. Àwọn mọ̀lẹ́bí ti wá kéde bí ètò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ. Ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ṣe 20 oṣù kìíní ọdún yìí ni wọn yóò ṣe ètò àṣálẹ́ orin onígbàgbọ́ ní déédé aago 4 ìrọ̀lẹ́. Lẹ́yìn èyí tí wọn yóò ṣe ìwọ́de àbẹ́là títàn ní ọjọ́ kan náà ní déédé aago 7 alẹ́ ní gbọ̀ngàn LTV ní Àgídìgbì Ìkẹjà tí àwọn olórin ẹ̀mí yóò sì bẹ̀rẹ̀ ìsìn tiwọn ní déédé aago 8 alẹ́ sí 12 ní gbọ̀ngàn LTV kan náà. Ọjọ́rú Wednesday tí ṣe ọjọ́ 21 ni wọn yóò ṣe ètò ìkẹyìn fún olóògbé náà ní ìtẹ́ òkú ìjọ Rìdíìmù kan eléyìí tí wọ́n sọ pé àwọn mọ̀lẹ́bí àti ìbátan nìkan ni ààyè ṣí sílẹ̀ fún láti wà níbi ètò náà.